Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wá lórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ já yín sí àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àti mọ̀ fi tó yín létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire. Agboolé Fújì náà ni mo ṣe bẹ́ẹ̀ ni mo wà báyìí níbi tí Òbésèré ti fi èsì ọ̀rọ̀ síta lórí ìbéèrè wípé ṣé lóòótọ́ ni Alhaji Wasiu Ayinde jẹ́ ọ̀gá fún gbogbo àwọn ní Fújì. Ó jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan pé oníkálukú báyìí òun náà ni ọ̀gá láyè ara rẹ̀ ó tẹ̀síwájú ó ní ẹnikẹ́ni ò jẹ́ ọ̀gá lé ẹnikẹ́ni lórí ó ní ó lè jẹ́ ọ̀gá lórí iléeṣẹ́ ara rẹ̀ o. Bákan náà ó sọ kúlẹ̀kúlẹ̀ ìdí tí òun fi fa ọjọ́ ìbí 60 ọdún òun lẹ́yìn tó ṣe pẹ̀lú ṣíṣí ilé àwòṣífìlà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìdí tí òun ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀kan tọrẹ nínú ilé ọ̀hún. ẹ̀wà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ẹ̀jẹ̀ kájọgbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílé Fújì yìí, àwọn kan náà lọ̀gá, àwọn kan náà ọ̀nà wọn kéré, àwọn kan náà àwọn wà láàrin. Kí lẹ̀yin rí sọ sí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ lágboolé Fújì wa yìí? Àwọn náà sọ pé àwọn lọ̀gá, àwọn kan náà sọ pé. Àwọn kan bíi bàbá wa Alhaji Wasiu wọn náà ọ̀nà wọn tẹ̀lé bàbá Barrister, àwọn kan ní kò rí bẹ́ẹ̀, àwọn kan ló rí bẹ́ẹ̀. Kí lẹ̀yin rí sọ sí gbogbo ọ̀rọ̀ yẹn? Ẹ wo ẹjẹ́ àtẹ̀síwájú oníkálukú lọ̀gá. Láyé ara ẹ̀. Oníkàdé tó máa ní tòun ò kan. Bẹ́ẹ̀ni. Òṣìṣẹ́ bẹ́ẹ̀ rí Ṣáńkó Rashidi ní síwáìsì ọ̀gá ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ rí Táyé Kọ́rẹ́nsì ọ̀gá ni. Bẹ́ẹ̀ rí ọba orin Saheed Akorede ọ̀gá ni. Bẹ́ẹ̀ bá tún rí Wasiu Alabi Pasuma ọ̀gá ni. Rẹ̀mí Àlùkò Igwe ọ̀gá ni. Akilẹ̀ Sulaiman Atawẹ́wẹ́ ọ̀gá ni. Ààrẹ Olúwaṣínà Àkànní ọ̀gá ni. Adéwálé Àyùbá ọ̀gá ni. Gbogbo wa pátápátá lọ̀gá. Ọlọ́run dẹ̀ ní rẹ̀ ẹnìkankan lẹ́nu gbogbo wa. Ẹnìkankan ò dẹ̀ jọ̀gá lórí anybody. Ó jọ̀gá lórí kọ́ńtìnì ara ẹ̀ ni. Ẹni tó bá wù ú lè ṣe báyìí wípé àmọ́ ṣe bá lágbájá. Ẹ bọ̀wọ̀ lágbájá bọ̀tẹ́ ẹnìkankan kọ́ ẹnìkankan níṣẹ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bàbá pé ọmọ 60 years. Ẹ dẹ̀ bá àwọn oníwèé ìròyìn kan sọ̀rọ̀ pé ẹ regret nǹkankan rárá láti pé ọmọ 60 ọdún. Kí ni ìdí tẹ́yẹ sọ bẹ́ẹ̀? Ìjẹ́ ó ní nǹkan tẹ́rò tẹ́fi lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ pé ẹ regret nǹkankan rárá? Ọlọ́run má jẹ́ àdàgbà òṣì. Bẹ́ẹ̀ ni àmì. Ọba mi jẹ́ ọba dàgbà ara ràn tí ò rí nǹkan tọ́ka sí. Ó lè máa ní kí ló ń fẹ́ máa ṣe àjọyọ̀ ọjọ́ òbí kan tí ò ní ìtumọ̀. So mo á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí n dàgbà ara ló jẹ́ kí n rí nǹkan tọ́ka sí. Ó jẹ́ kí n ní nǹkan tí mo lè fẹ̀yìntì tílẹ̀ bá ti ṣú. Alhamdulillah. Bá ti tásìkò orí ẹ̀ mo sọ pé mo kábàámọ̀. Ọlọ́run ò ṣe mí lóníṣẹ́. Kò ṣe mí ní pé mo kàn gbé ariwo lásán lórí tí ò ní ìtumọ̀ tí ò ní nǹkan kan. Ó ti sọ torí iṣẹ́ wa tá à ń ṣe yìí Ọlọ́run ló ń báyàn ṣe iṣẹ́ ayé ni. Iṣẹ́ tó jẹ́ pé téèyàn bá ṣọ́ra kò lè lákòójọ ni. Torí bí ta bá dúró sí ta bá pa 10 naira báyìí bí ta bá pa 20 naira gbogbo ayé ti rí tó bá dijọ́ kejì oníkálukú máa yọ síbí tó fẹ́ jẹ́ ń bẹ̀. Ó di ìdábàdẹ́wò ilé-tẹ́mi àti ìfi sọ̀rọ̀ Ọ̀túnba Michael Adenuga aláṣẹ Glo ó ti pa owó darí tẹ́nibọ́dì òun láàrin ìṣẹ́jú kan tá a bẹ̀rẹ̀ sí mílíọ̀nù sì ti wọnú àpò aláyé tẹ́nibọ́dì òun lẹ́yìn sí ọkọ̀ orí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olórin o. Gbogbo ayé ló máa rí pé ọ̀nà owó fún mi wọ̀nyí lánàá bastard money. Wọ́n máa fẹjú mọ́ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ má ṣe gbọ́dọ̀ má sọ fáwọn ọ̀pẹ ògbà níbẹ̀. Tẹ́ ẹ̀ bá tún wá ṣọ́ra bí tẹ́ ti ń ṣe ìgbà yẹn ẹ lè má ní nǹkan kan láti kó jọ. So inú papa wa dùn pé pẹ̀lú gbogbo ìgbà tó tẹ́ ti bẹ̀rẹ̀ títí dé àkókò yìí ẹ̀rí nǹkan kan tọ́ka sí. Orí nǹkan tọ́ka sí. Ẹ ṣàlàyé fún wa. A gbọ́ pé ẹ sílé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kì í ṣe ẹrù ọmọdé o. Ẹ ṣàlàyé fún wa báwo lọ̀rọ̀ lẹ́yìn ṣe jẹ́. Ọlọ́run ló ṣe bẹ̀bẹ̀ ara tá à ń sọ náà ní ẹgbẹ́ mi ò kábàámọ̀. Ìgbà tí mo kàn ní pé mo kàn fẹ́ pé 60 ẹ̀rọ kan ó pé dáná pé
bàtà àwọn olólùfẹ́ mi kan ní pé akéwì náà tiẹ̀ ṣe pátí ìdènà àwọn kan lẹ̀ tó ń fẹ́ mi ṣe yánmọ̀yánmọ́ pé ọ̀gbẹ́ni ẹ kò ní nǹkan kan bàtẹ́yìn òkè ń pariwo pé kinní kan mo ní kinní kan mo ní òtí máa ń kódà náà pé kán lè mọ̀ kí mi jẹ́ ẹ̀gbẹ́ ìṣòro sí kán lè mọ̀ pé mo ń ṣe tó fọwọ́ mẹ́wàá jẹun kán lè mọ̀ kí mo lákòójọ èmi mo ṣe ní pé ìdáná máa fi ilé márùn máa fi ṣe sísì ilé márùn yàtọ̀ sáwọn tí mo ti ní tẹ́lẹ̀ ó ti yẹ yín máa fi ilé márùn máa fi ṣe sísì pé méjì ní Lẹ́kì 3 ní Ìbàdàn láti mo dẹ̀ sọ wọ́n nílọ ni wọ́n lérè ní ìjọ pé ẹjẹ́ máa bá bọ̀ ojú á fún èèyàn kan ojú á ní máa fún ọmọ ní fún èèyàn kan ní kan lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ mo dẹ̀ fún ọmọ nílùú nílé kan náà pẹ̀lú wájú mẹ́fà. Wow. Gbogbo pátá mo wá fún ọ ní ilẹ̀ àwọn tó kọ̀ jù fún ọ nílẹ̀ nígbà tó bá yẹ. Papa fún yàn nílẹ̀. Àwọn tó ń sọ̀rọ̀ 40 fún. tó ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ yìí ẹ̀rí kún lágbára ó ṣe kí ni ọgbẹ̀nù tán kálukú báyìí òun náà ní ààyè ní ọ̀gá láàyè ara rẹ̀ ní tòótọ́ àmọ́ ìyà tó bá kọ sí yín bó bá ṣe rí sí yín bẹ́ẹ̀ bá ṣe rí sí gan-an ẹ má gbàgbé láti bá a fi èrò yín sọ sí abala rí sí ìyẹn comment section kẹfà aláìkẹsì bá ṣe kẹfì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ni tiyín ní tòótọ́ a tún máa bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.